ìyá mi ló fi pátá jagun ní Mọdákẹ́kẹ́ òun náà ń pè ní afipátá jagun tí n tó súnmọ́ omi mo mọ̀ nǹkan tí omi ń sọ tí bàtà àti kú sí lédì níbi tí mo ti ń dá yẹn lóhùn tí má ti jàjàdé odò mo mọ̀ pé mo tàtú. Ìṣẹ̀ṣe sì wà moving episode. Ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa subscribe sí channel yìí at Abbey Olóòtú. Kí lorúkọ yín? Omífuntọ́. Màmá mi Omífuntọ́, ìlú wo la wà yìí? Àṣẹwélé la wà yìí. Ìlú Àṣẹwélé la wà yìí. Ẹ dákun, mo nígbàgbọ́ pé oríṣiríṣi ọlọ́ṣun ló wà. Bẹ́ẹ̀ni. Àwọn èèyàn dẹ̀ wà tó jẹ́ pé a máa ń rí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn láàrin ọjà tó jẹ́ pé àwa ń rò pé bí a kò bófin mu. Ǹjẹ́ ó ṣe é ṣe tá a bá rí ọlọ́ṣun láàrin ọjà? Ǹjẹ́ a lẹ́tọ̀ọ́ láti fún wọn lówó? Ṣé ẹ rí àwọn ọlọ́ṣun tẹ́ rí ní àárín ìjà yẹn? Àwọn tó ń kọ́ àwọn wípé ká sàrà aṣọ lọ́jà ká rà ká rí lẹ̀kẹ̀ lọ́jà ká rà ni. Kò dàbí mo pe orúkọ mi ní Omífuntọ́. Ẹ̀ẹ̀méje nìyá mi lọ tọrọ mi lódò. Ẹ̀ẹ̀méje nìyá yín lọ tọrọ yín lódò. Bẹ́ẹ̀ni, kó mi tó yọ̀ǹda rẹ̀ fún. Àbíkú dàyà mi láàmú. Àbíkú dàyà yín láàmú? Bẹ́ẹ̀ni. Kí ni wọ́n ń pè lábìkú? Ọmọ tó máa ti ń bí báyìí tó sì ń padà. Ọmọ tí wọ́n bá bí tó ń padà. Níbo ló ń padà? Ìyá mi wá fòkè, ó rajà, ó lọ sọ́dọ̀ àwọn aláwo, wọ́n ní pé kó lọ tọrọ ọmọ ní ìsàlẹ̀ odò. Ó ní ìyá mi bá dé ìsàlẹ̀ odò. Màmá, gẹ́gẹ́ bí ọlọ́ṣun, ǹjẹ́ ẹ mọ́ ń dáyàn lóhùn? Ǹjẹ́ ẹ mọ́ ń dáyàn lóhùn? Mo ń dáyàn lóhùn dáadáa. Tẹ́ bá fẹ́ dáyàn lóhùn, tá a bá rí pé ẹni tó níṣòro tó wá bá yín tó jẹ́ pé kò mọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ ayé rẹ̀, kí lẹ́ fi yẹsẹ́ wò fún? 16 mi ni mo máa ń lò. Màmá, 16 lẹ̀ ń lò. Kí nìdí tẹ́yìn fi ń lo 16? Ẹ ṣe torí ìsàlẹ̀ odò ni wọ́n ti kó fún mi. 16 mi ni mo ń lò. Tí má sì ti dà báyìí, gbogbo tó bá ti sọ ló yé mi yékéyéké. Gbogbo tí 16 bá sọ fún yín, bẹ́ẹ̀ni, òun ló yé yín. Bẹ́ẹ̀ni. A tún fún mi ní àbò kan tí a bá ń wo mi lódò báyìí, a bá ń wo mi lọ́ọ̀kan báyìí, a bá ń wo mi ní ọ̀kan, gbogbo nǹkan tí omi ń sọ. Ọ̀rọ̀ yín ò tí ì yé mi o. Mo gbọ́ nǹkan tí omi ń sọ nísàlẹ̀ odò. Tí ẹ bá ń wo mi lọ́ọ̀kan. Kí n tó súnmọ́ omi mo mọ̀ nǹkan tí omi ń sọ. Tí n bá tún wá sí odò pẹ̀lú àwọn tí mò ń dá lóhùn, àwọn gangan mọ̀ wípé tọ̀ abínibí ó yàtọ̀ sí abínitì. Bàbá, màmá, kí ni wọ́n ń pè ní ọmọ omi? Ọmọ omi yàtọ̀ sí Ọ̀ṣun. Ọ̀ṣun ni àwọn tó ń kọ. Under maybe ni pé tí péyàn lè rí àwọn míì lè mọ̀ rí tí wọ́n sọ pé àwọn rí. Bọ́ ọmọ mi àwa ni èmi máa ń lò. Mo ṣẹ̀ṣẹ̀ sọ̀kalẹ̀ nínú ẹ̀mí 9 days báyìí ni. Màmá, nínú kéèyàn fẹ́ ọmọ omi, kí ni àǹfààní tó wà ń bẹ̀ àti pé kí ni ìdàkejì rẹ̀? Tẹ́ ẹ bá fẹ́ ọmọ omi, ẹni tó ń fẹ́ ọmọ omi ò kí ń ráhùn. Tó bá ti mọ̀kẹ́ rẹ̀ tó mọ̀ ọ́ tọ́jú, tó bá ti fẹ́ ọmọ omi tó sì mọ̀ ọ́ tọ́jú, wàláhì ò lè ráhùn owó, ò lè ráhùn ọmọ, ò lè ráhùn àlàáfíà. Torí gbogbo tó bá fẹ́ rà yóò tọrọ fún ọ nísàlẹ̀ odò. Màmá, àwọn èèyàn wa máa ń bẹ̀rù láti fẹ́ ọmọ omi. Àwọn tó bá lẹ́bọ lẹ́rù ni. Ṣùgbọ́n àwọn tó bá fẹ́ lo ilé ayé gbó, tí wọ́n fẹ́ lo ilé ayé tán, tí wọ́n fẹ́ jẹ́yàn nílé ayé, àwọn ìyẹn náà fẹ́ ọmọ omi, tí wọ́n sì ń ṣèké ọmọ omi. Màmá, tí ìṣòro bá ń dàyàn láàmú, tó jẹ́ pé kò rí jẹ kò rí mu, kí lọ̀nà àbáyọ? Tá a bá rí i pé àwọn èèyàn ń dàyàn láàmú, kò rí jẹ kò rí mu, ọwọ́ rẹ̀ ò tẹ́nu. Ó ní nǹkan tá a ṣe fún un. A ní kó lọ pèsè fún omi olú odò ni. Tó bá ti wá pèsè fún olú odò, kì í ṣe pé yóò pèsè fún olú odò lásán o. Yóò bá nípìn, yóò bá ní gbólóhùn. Tí n bá rí jẹ, tí n bá rí mu, tí ọwọ́ mi bá tẹnu, ń bá ní wàá ṣe fún yín. Nínú tó bá ṣe fún òun ni oore rẹ̀ ó fi máa lékún. Màmá, ṣé èèyàn lè gba Ọ̀ṣun gẹ́gẹ́ bí aláàbò, gẹ́gẹ́ bá ṣe ń gba àwọn òòṣà mìíràn? Wọ́n ń gbà dáadáa. Ǹjẹ́ ẹ ti ṣe fún yàn rí? Mo ti ṣe fún yàn dáadáa tí mo gbé òrù fún, tí mo ń lọ ní ọ̀túnla báyìí tí mo ń lọ bá bodò rẹ̀. Nílùú Ìfẹ́tẹ̀dó mo ti gbé òrù fún ẹnìyẹn. Ìlú Ìfẹ́tẹ̀dó lẹ ti gbé òrù fún ẹ? Bẹ́ẹ̀ni. Màmá, gẹ́gẹ́ bí ọlọ́ṣun tẹ wá jẹ́, ṣé ojú òkín tì yín tẹ bá wọ aṣọ ọlọ́ṣun, tẹ bá rìn káàkiri láàrin? Àtilẹ̀ àti kékeré mi nìyá mi ti filẹ̀kẹ̀ sí mi ní ọrùn.
mo sì mo gbájúbà ní ọwọ́ mi, mo gbájúbà ní ọrùn mi, mo gbájúbà ní ẹsẹ̀ mi. Àti kékeré. Bẹ́ẹ̀ ni. Ó ti tó bí ọdún mélòó báyìí tẹ́ ti bẹ̀rẹ̀ sí dáyàn lóhùn? Tí mo ti bẹ̀rẹ̀ sí ní dáyàn lóhùn báyìí ló ti tó ọdún 9. Ọdún 9? Bẹ́ẹ̀ ni. Kí wá ní àwọn àdójúkọ tẹ́ ti ní? Mo rí àdójúkọ tó dáa, ṣùgbọ́n gbogbo bí mo ṣe ń rí àdójúkọ tí má ti rí kó lágbára ju ẹ̀mí mi lọ, mo dáyàn lóhùn. Tí n bá sáà ti kú sí lédì níbi tí mo ti ń dáyàn lóhùn, tí má ti jàjàdé odò, mo mọ̀ pé mo tátu. Ẹni tẹ́ bá ti jàjàdé odò? Mo tátu. A jẹ́ wípé tá a bá ní ká wò dáadáa, ọmọ omi gangan ni. Lílé ọmọ omi ni mo lè ṣe sọ kálẹ̀ ni. Èmi ń bomi jẹ, mò ń bomi mu, mò ń bomi rìnrìn àjò. Ọjọ́ 9 mo lè ṣe sọ kálẹ̀ ni. Mi ò kí ń ṣe ọlọ́sùn tí mo lọ kọ́, mi ò lọ kọ́ o. Màmá, wọ́n pe àwọn kan ní àjẹ́. Bẹ́ẹ̀ ni, àwọn ìyá mi ọ̀pàkí ọ̀làkì, alágbogbo idẹ, ìyá mi ìbá yín o, ẹjọ́ ojú wa ṣe o. Ọmọdé ìlú yìí ẹjọ́ orí ṣe, ẹjọ́ orí jẹ, ẹjọ́ orí mu o. Àwọn ọmọ mi ò gbọ́dọ̀ dọmọ ọlọ́mọ báyìí o. Ọkọ mi kò gbọ́dọ̀ dọkọ lọ́kọ o. Ọkọ mi orí jẹ kórí mu, kórí iná, kórí lò. Torí pé ló gbé mi dépò yìí báyìí. Ọkọ yín ló gbé yín dépò tẹ́ wà? Bẹ́ẹ̀ ni. Lọ́nà wo bàbá? Ẹ ṣé. Nígbà tí mo gba Ọ̀ṣun, torí pé ó wádìí mi, wọ́n ní ọmọ mi ni mí. Ó wá béèrè lọ́wọ́ dolú awo rẹ̀ pé kí ló ń fi lè bíìdì ẹ̀. Wọ́n ní kó gba omi fún mi. Bàbá ní kó gba omi fún mi. Ó lóun ò lè gba omi fún mi. Ó nígbà tó ń bá dé ọ̀dọ̀ mi kóun ò lè dá sí. Ìgbà tí ó wá dé ọ̀dọ̀ mi, wọ́n ní tí ó bá gbé èmi gangan ní orù mi ní àti kékeré mo ti ní orù mi. Mo wá dààmú ní tí ó bá gbé fún mi, ó lè gbé orù fún mi ẹ̀dá alààyè kó sì lè gbé ọ̀gá lé mi lórí torí ìyá mi gangan ọ̀gá ọlọ́sùn ni ní Mọdákẹ́kẹ́. Òun náà pè ní ìyá Oòduà. Ìyá Oòduà nílùú Mọdákẹ́kẹ́. Bẹ́ẹ̀ ni ní Mọdákẹ́kẹ́. Ìyá mi ló fi pátá jagun ní Mọdákẹ́kẹ́. Òun náà pè ní afipátá jagun. Ìyá alákàrà. Ìyá alákàrà. Bẹ́ẹ̀ ni. Ní ìlú Mọdákẹ́kẹ́. Bẹ́ẹ̀ ni. Ajẹ́pọ̀mọ ìlú Mọdákẹ́kẹ́ ní ibẹ̀ ṣe wà. Mọdákẹ́kẹ́ ni ìyá mi. Nìyá yín. Nígbà tí ogun kó wọn lọ, ìyá mi ló fi pátá jagun. Jẹ̀rì. Bẹ́ẹ̀ ni. Òun náà pè ní ìyá Oòduà. Òpè méjì ní Mọdákẹ́kẹ́. Ìyá náà ńkọ́? Ìyá mi awo rẹ̀ ti lọ jẹ nímọ̀ rẹ̀. Tán bá ní awo yẹn lọ jẹ nímọ̀ rẹ̀, a jẹ́ pé ẹni náà ò sí mọ́. Gbogbo àtọ̀ rẹ̀. Màmá, gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì wá lóògùn yìí, mo rí i pé àwọn nǹkan tó wà lọ́wọ́ yín, ẹ ní nǹkan tẹ́ ẹ lè fi sọmọ aráyé lóore. Mo ní gbogbo tí èèyàn bá wá sí ọ̀dọ̀ mi, tí n bá rí pé èèyàn wá ó kù díẹ̀ káàtó bá wá sí ọ̀dọ̀ mi, èmi náà mú lọ sí ọ̀dọ̀ alálẹ̀ odò nísàlẹ̀ odò torí kò sẹ́ni tó ní agbára lẹ́yìn Ọlọ́run. Kábíyèsí Oníbúọlá, alágbolódò yeye ọmọ tó yẹ ọmọ nígbàmọ ìbùkẹ̀rẹ̀ nígbàmọ Ọ̀rúnmìlà. Ọláfúntọ́ mi ò pọ̀ kúkú mi ò pọ̀ bárùn. Mi ò pé ìrẹsì bí o, ọ̀rọ̀ ló kọ̀rọ̀ o. Màá mú lọ sísàlẹ̀ odò. Nígbà tí sọmọ aráyé lóore. Ṣé ẹ máa ń tọ́jú fibroid? Wọ́n ń pe oyún kan ní oyún ìjù fibroid. À ń jáwé, à ń jágbò. Olúbọlá sì ń gbà fún wa. Ẹ ń jáwé, ẹ ń já egbò. Olúbọlá sì ń gbà fún wa. Bẹ́ẹ̀ ni. Kò tí ì yé mi o màmá. Ṣé ẹ kọ́ iṣẹ́ ìṣègùn? Mi ò kọ́ ìṣègùn, ṣùgbọ́n gbogbo mo já ewé kan, ìgbèwé ló jẹ mi. Ẹ ń já ewé kan, gbogbo ìgbèwé ló jẹ mi. Tá a bá tún wá rí ẹni tí wọ́n deyún mọ́ nínú àbí tó bá rọbí tí ò tètè rí ọmọ bí, tí àwa bá fọwọ́ ọ̀tún jáwé tá a fi tòsì jáwé tá a bá gbó fún un mu, Oníbúọlá ló sì gbà bẹ́ẹ̀ yóò sì bí láyọ̀ àtàlàfíà. Àṣẹ Elédùmarè ni. Àṣẹ Elédùmarè ni bàbá. Torí èmi gan rí i pé kó tó di pé mo dé, mo wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín. Mo kọ́kọ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn náà. Wọ́n sì jẹ́ kó yé mi pé ọlọ́ṣun ni. Àmọ́ n tó ń yà mí lẹ́nu ni pé ẹ̀yin gan tí mo ṣe rí yín, ìwà Ọ̀ṣun ti wù lára yín, ìmúra Ọ̀ṣun ò lẹ̀ mú. Àti kékeré mi ni mo ti bẹ̀rẹ̀. Ẹ ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ múra Ọ̀ṣun. Bí mo ṣe gbọ́njú bára mi náà lélẹ̀. Bẹ́ẹ̀ ti gbọ́njú bára yín. Ìlẹ̀kẹ̀rẹ̀ lẹ́sẹ̀ mi, ìlẹ̀kẹ̀rẹ̀ lọ́wọ́ mi, kélé ọrùn mi. Màmá, gẹ́gẹ́ bí ọlọ́ṣun tẹ̀ wá jẹ́, ǹjẹ́ ẹ ti dáwọ́ léṣẹ́ rí táwọn èèyàn ní kẹ́ má ṣe? Dáadáa, mo ṣe iṣẹ́ kan ní ìjẹta. Wọ́n gbé ọmọ yẹn wá ọmọ oṣù 6 ni. Wọ́n pọn mi sí nínú ayédìrú sí nínú.
wọ́n wá ní wípé ọmọ yìí o pé má ṣe wá bá mi náà nígbà gbọ́dọ̀ dáwọ́ léṣẹ́ yìí mo ní màá ṣe yẹ tó ti jẹ́ ọmọ tàbí oyún ẹ bá ní pé kí n má ṣe máa ṣe àwọn tó láyé ó dẹ̀ gbà fún mi bọ̀ pé àìsàn àmàfọ́fà bóyá ká ṣe tutù ká ṣe kankan tó bá jẹ́ pé ẹran wọn níbi tá a ti ṣe náà ni wọ́n sì gbà tí wọ́n bá dẹ̀ ní gbà wọ́n mú nǹkan wọn lọ ni. tí wọ́n bá ní gbà wọ́n á mú nǹkan wọn lọ. bẹ́ẹ̀ni ẹran wọn ni lè bá wọn lọ mọ́ra wọn mọ́ wọn lọ́wọ́ torí kèsì Ọ̀ṣun nìkan ni mo bìlọ́ọ̀gì sí. ẹni kéèkì Ọ̀ṣun nìkan lẹ bìlọ́ọ̀gì sí. màmá ẹ gbé mi débẹ̀ ẹjọ́ yé mi bàbá. èmi lọmọ kú ayé ọmọ rọ̀ lọ́jọ́. kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ màmá. ó ṣe àwọn tó bá ń gbọ́ mi yóò ti mọ̀ wípé ọmọ kú ayé ni mí ọmọ rọ̀ lọ́jọ́. ọmọ kú ayé ọmọ rọ̀ lọ́jọ́ òní wọ́n ń pè ní ògbóni. o ò ní sọnù. màmá ẹ̀ ń ṣògbóni. mo ń ṣe ìyá mi ló dẹ̀ pààrọ̀ mi síbi bẹ̀ mo ṣe pé mo lẹ̀ṣẹ̀ wọ́ bẹ̀ àpèrè ìyá mi ni mo fi ń jókòó. àpèrè ìyá yín lẹ fi ń jókòó. ni mo fi ń jókòó. nínú ẹgbẹ́ ògbóni. bẹ́ẹ̀ ni èmi ni nọ́mbà 3 nínú àpèrè ìyá mi sí olórí wa èmi ni igbá kẹta. màmá nínú ẹgbẹ́ ògbóni yìí àwọn èèyàn máa ń bẹ̀rù láti darapọ̀ mọ́. wọ́n máa ń bẹ̀rù àwọn tí ẹbọ bá ń bẹ lẹ́rù wọn wọn ò lè wọ ẹgbẹ́ ògbóni kí ìyà ó jẹ ọ́. èèyàn ò lè wọ ẹgbẹ́ ògbóni kí ìyà ó jẹ ọ́ lọ́nà wo màmá. bó bá fẹ́ kọ ìyàwó àbọ̀ kọ́ tó bá rí pókù díẹ̀ káàtó fún ọwọ́ rẹ̀ ò tẹnu wọ́n sì jẹ́ kọ́wọ́ rẹ̀ ó tẹnu. ògbóni ló pògbóni jẹ́ bí bá ṣe máa ń pe yahoo plus gbógbóni ṣe wà ẹ mọ̀ pé àwọn yahoo nọ́mà wọ́n ń gbowó báwa ṣe ṣe nìyẹn káwa sinrún mọ́lẹ̀ káwa jáde ká gbàdúrà ká ṣàdúrà bọ̀ ògbóni plus náà wà ṣùgbọ́n ọlọ́run ó la ọ̀nàpẹ̀ ní rf ọlọ́run ó ṣàánú àwọn náà ń gbìyànjú yafu nínú ìlú ọlọ́run ó sì gbà fún wọn àwọn ní rf. gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì wá sọ̀rọ̀ pé ẹ wà nínú ẹgbẹ́ ògbóni mo ní láti rí i pé alágbára ni. lẹ́yìn ọlọ́ọ̀lọ́ náà ni. gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì wá jẹ́ ògbóni tẹ̀sí jẹ́ ọlọ́sùn yìí ǹjẹ́ tá a bá rẹ́ni tó jẹ́ pé kò rí ìwé ìgbélú gbà tó sì ń jà fitafita tó jẹ́ pé òkùnkùn ló wà ó dẹ̀ ti wà níbẹ̀ ó ti pẹ́ díẹ̀ tó jẹ́ pé kàn wá fún níwèé ìgbélú màmá ǹjẹ́ tí irú ẹni bẹ́ẹ̀ bá dọ̀dọ̀ yín ìjọ ṣe kórónà àbáyọ. yóò fara mọ́ àwa ni àwọn sì gbèrìn ká bá ti wá gbèrìn tó bá ti dé báyìí wọn kì í bá yínmíyínmí dọmí. màmá ọ̀rọ̀ yóò yé mi o ẹni yóò fara mọ́ yín. tó bá ti wá sí ọ̀dọ̀ wa tó bá ti fara mọ́ wa tá a fọwọ́ lù lọ́wọ́ tó náà fọwọ́ lù wá lọ́wọ́ wàláì tó bá ti ń dé báyìí wọn kì í bá yínmíyínmí dọmí. ǹjẹ́ ó ṣeé ṣe kí ẹ ṣiṣẹ́ fún yàn láìsí pé wálé lẹ́yìn àti òkè òkun. ó wà dáadáa òun náà ni mo fi pe àwọn ìyá mi ọ̀pá kí ọ̀là kí alágbogbo dẹ àwọn ìyá mi tán ní ìyẹ́ mẹ́fà wọ́n fi méjì bojú wọ́n fi méjì bẹsẹ̀ wọ́n fi méjì gbéra wọ́n wọ́n ń fò lọ jáǹpé ìbáyín o. àwọn táwọn bá ti dúró báyìí ní ìṣẹ́jú kan báyìí wọ́n ti dé àlùjàn náà. a jẹ́ pé tá a bá rí ẹni tó jẹ́ pé ó wà nínú ìṣòro bóyá wọ́n fẹ́ rán lẹ́wọ̀n nílùú èyìnbó màmá ǹjẹ́ ó ṣeé ṣe kí wọ́n kẹ́ bá irú ẹni bẹ́ẹ̀ ṣiṣẹ́ kó sì dẹjọ́ náà. iṣẹ́ atẹ́gùn láàárọ̀ sí afẹ́fẹ́ òkè sẹ́wọ̀n adìrẹ ifá adìrẹ ládàá fún adìrẹ olórúkọ ẹjọ́. adìrẹ olórúkọ ẹjọ́. adìrẹ olórúkọ tí èkúnlẹ̀ tí èròjọ́. màmá tàbá wá ní káwò gẹ́gẹ́ bí àwọn agbára yín ṣe tó yìí ǹjẹ́ tàbá wá rí ẹni tó jẹ́ pé ó fẹ́ bọ̀rí tó jẹ́ pé torí pé nǹkan tá à ń gbọ́ ní gbogbo ayé ni pé kò ṣeé ṣe kí wọ́n bọ̀rí lẹ́yìn olórí àmọ́ tó ṣeé ṣe kí wọ́n bọ̀rí fún yàn látòkè o. ó ṣeé ṣe tá a bá ti mọ a máa ń lo date of birth ọjọ́bí tá a bá ti mọ ọjọ́bí rẹ̀ àwa tún máa ń rìn nínú ọjọ́bí ọjọ́bí rẹ̀ àwa fi máa ń dà yẹn lóhùn. ọjọ́bí. bẹ́ẹ̀ ni kò sí ọjọ́ tí méjèèjì tó wáyé tí àwa yìí tí à ní fi rìn pẹ̀lú rẹ̀ nínú afẹ́fẹ́. kò sọ́jọ́ téèyàn wáyé tẹ̀ lè fi rìn pẹ̀lú èyí. nínú afẹ́fẹ́ kò sí. lọ́nà wo màmá. ọjọ́ tó bá ti rìn ọjọ́ tó bá ti bí ọ òun láti jọ̀jẹ̀ ìrìn àjò tó jẹ́ nílé ayé
màmá a jẹ́ pé ọjọ́ bí gan ó ṣòro fúnyàn láti máa jẹ́ kí gbogbo aráyé mọ̀ mọ́. kò ní bọ́wọ́. àṣẹ bàmá. tábà ní ká wò ó pẹ̀lú àwọn agbára tó wà lọ́wọ́ yìí, ǹjẹ́ tá a bá rí ẹni tó jẹ́ pé ògún òru ń dà láàmú, ǹjẹ́ ó ṣeé ṣe kó rọ́nà àbáyọ lọ́dọ̀ rẹ̀? yóò ló kéré jù. ẹ̀ tún tọ́jú ògún òru. bẹ́ẹ̀ni. ẹ máa ń tọ́jú wèrè náà. bẹ́ẹ̀ni, mo ní bàbá tó ń tọ́jú wèrè bí o kì í tọ́jú wèrè. ẹ ní bàbá tó ń tọ́jú. torí tá a bá rí ọlọ́sẹ̀ tó sọ wípé ọṣẹ kan ṣiṣẹ́ fún nǹkan méje, bàbá ńlá arọ ni. ẹni pé oògùn kan ó ṣiṣẹ́ fún nǹkan méje. tá a bá dẹni tó sọ pé oògùn kan ṣiṣẹ́ fún nǹkan méje. irọ́ ni. irọ́ ni lọ́nà wo? òun ló dífá fún èmi tí mo fi sọ wípé bàbá tèmi ní wo wèrè tó ń pè ní ọlọ́sàn. kò sí nǹkan alàyè tẹ́ gbé débi ibẹ̀, bẹ́ẹ̀ bá gbé òkú débẹ̀ yóò sì já alàyè. ẹ̀dùn ayé pé àwọn náà ń jókòó. tí ò bá tí ì di òkú máa fi gbé dépẹ́ àti dí o òkú rèé o, bọ̀ pé ó sì mékú pé ó ku ẹ̀mí kan tó bá sì ní nǹkan kan ṣe láyé bàbá yóò sì dá padà. wọn ni wọ́n ń pè ní bàbá ọlọ́sàn. bàbá ọlọ́sàn, mórí ọlọ́sàn. olórí ọlọ́sàn yẹn. bẹ́ẹ̀. ṣé ọ̀sán yẹn sì wà láyé? ó wà gidi. mo kí gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi. orúkọ tèmi ni Àbí Olóòtú. èmi lọ́mọ àkọ́ráyè ọmọ ogun tẹ̀dúdú ọmọ bó ní bọ̀ tún ṣe máa bọ̀ tún ṣe ọmọ bó ní bọ̀ bàjẹ́ máa bọ̀ bàjẹ́. èmi lọ́mọ arẹ́ni pàdé ìjà lọ́nà máa kí n lójú ogun bí ogun ni mo ṣe wá ní ìran bàbá tó bí mi lọ́mọ. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ o. ẹ wò ó kíní ni mo wà, mo wá pàdé àwọn tí wọ́n ń mógun bọ̀ látòkò. tẹ bá wò dáadáa ẹ ti rí àwọn tí wọ́n ń bẹ ní ẹ̀yìn mi yìí. ẹ mọ bí wọ́n ṣe dáa gbogbo àwọn kíní pàwọ́dà wọ́n dà sí mi náà lára, àmọ́ ẹnu ayọ̀ la wà ká fi ọpẹ́ fún Ògúnládé torí pé ẹ̀sìn téèyàn bá ń ṣe èèyàn gbọ́dọ̀ gbàgbé ẹ̀. òun ló dífá fún àwọn tó wà níbí lónìí tí wọn ò fi tijú, tí wọn ò sì bẹ̀rù, tí wọ́n gbé ẹ̀sìn wọn lárugẹ. mo fẹ́ rọ̀ yín, mo fẹ́ bẹ̀ yín, ẹ má ṣe gbàgbé ìṣẹ̀ṣe o torí pé ìṣẹ̀ṣe òun làgbà. màmá torí pé gbogbo àwọn àlàyé tẹ́ ẹ ṣe fún mi yìí àti àwọn tèmi náà ti gbọ́ látẹnu àwọn èèyàn, ó jẹ́ kí n rí i pé ẹ̀yin gan mo pọ̀ fà pé tá a bá wá ní ká wò ó, ọmọ ìlú wo gangan ni? Orígbó méje ni mí. ọmọ Orígbó méje. Orígbó méje pọ̀ màmá. ìyá mi ọmọ Akínlàní, bàbá rẹ̀ ni ọmọ Mọdákẹ́kẹ́, bàbá tó bí mi gangan ni ọmọ Ẹdún Àbọ̀n. a jẹ́ pé ẹ ti rin Orígbó méjèèjì gan, ẹ ti fẹ́ẹ́ rìn já màmá. èmi gangan mo tún jẹ́ ọmọ Asípa, wọ́n ń pè ní ọmọ Sàgòtá, èmi ló gangan lọmọ Sàgòtádé. nínú ìlú wo? ní ìlú Asípa. nílùú Asípa. ọmọ Sàgòtádé nílùú Asípa. màmá ọ̀pọ̀lọpọ̀ ti fẹ́ máa gbàgbé ìṣẹ̀ṣe. kí ni àwọn àǹfààní tó wà nínú, kí ni àwọn àǹfààní tó wà nídìí iṣẹ́ ìṣẹ̀ṣe? àǹfààní pọ̀, wọ́n fìyà jẹ mí wá. wọ́n fìyà jẹ mí? kí ni wọ́n ń pè ní wọ́n? ẹlòmíì ò dédé wà, wọ́n kàn dédé mú, wọ́n dédé fìyà jẹ, yóò wà máa pé Jésù ní sùúrù. ọdún Ògúnládé là ń ṣe, abára ẹni tó ṣẹ̀ ní ìsìn tó bá mú wádìí Ògúnládé ní ìsìn, Ògúnládé kó tó di ọ̀túnla mo fẹ́ kọ́ dájọ́ rẹ̀, yóò dẹ̀ dájọ́ rẹ̀ o. ẹ ń gbàgbé ìṣẹ̀ṣe, ó sọ àpòyàkọ ni. kí lẹ sọ màmá? ẹni tó gbàgbé ìṣẹ̀ṣe ó sọ àpòyàkọ ni. ó sọ àpòyàkọ? torí òun ni ẹ̀sìn àkọ́kọ́ ṣe. màmá mi fẹ́ kẹ́ bá náwó sí kámẹ́rà kẹ́ bá ń sọ fún gbogbo ọmọ Nàìjíríà pé kí wọ́n má gbàgbé ìṣẹ̀ṣe. gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ má gbàgbé ìṣẹ̀ṣe o, ìṣẹ̀ṣe gbè mí tèmi o, yóò sì gbé ẹ̀yin náà. ìṣẹ̀ṣe gbẹ̀yìn tẹ̀yìn? ó gbè mí. màmá nídìí ìṣẹ̀ṣe, ara àwọn tó jẹ́ pé wọn ò ní gbàgbọ́ mọ́, àwọn èèyàn tó wà lókè òkun wọn ò ní gbàgbọ́ mọ́, wọn ò tiẹ̀ fẹ́ kọ́ ọmọ wọn gan kó ta sídìí ìṣẹ̀ṣe. màmá kí lẹ rí sí? ní lóòótọ́ ní ìgbà tí àwọn ènìyàn tí ojú ọmọ pa ẹlòmíì, ó lọ sí inú odò, ó lọ tọrọ ọmọ, ó lọ síbi Ògún, ó lọ tọrọ ọmọ. mo dúpẹ́ lọ́wọ́ Oníbọ́lá ní ọdún yìí, Ògún sọ wípé, omi sọ wípé gbogbo ọmọ pátápátá lòun ó gbà padà. omi sọ pé gbogbo ọmọ àwọn tó wà ní àjò lòun ó gbà padà. ní ìgbà míì wọ́n wà gbé ọmọ mi ra mi láti ṣọ́ọ̀ṣì, wọ́n ló gẹ̀gùn, màá tù lára.
ìmí ọmọ mo ti tu ọmọ pásítọ̀ lára nínú oṣù yìí. Ẹ tu ọmọ pásítọ̀ lára nínú. Bẹ́ẹ̀ ni ọmọ CAC tó fèdè fọ̀ ó sọ èdè méje wọn àdẹ́gbọ́n kankan. Ó sọ èdè méje wọn gbọ́n kankan. wọn gbọ́n kankan bẹ́ẹ̀ bó ló ṣe jẹ́. wọ́n wá bá mi wọ́n ní gbogbo ibi táwọn gbé lọ ara àwọn gbé lọ Kérúbù wọ́n ní àwọn sọ á ní gbogbo èdè rẹ̀ ní kò sí ní táwọn gbọ́ mọ́lẹ́ lè gbọ́ torí tí omi lọ́wọ́ omi ni ẹ̀mí kọ́kọ́ lò. Omi ni ẹ̀mí kọ́kọ́ lò. Bẹ́ẹ̀ ni tí omi bá hó tómi bá sọ tí bá hó lọ́ọ́rù àwọn omi la lè gbé èdè rẹ̀. Àwọn ẹlòmíràn sọ pé omi ń hó àwọn omi ìhó ẹ̀ mọ̀rọ̀ lù ó ṣùgbọ́n torí pé wọn ò gbọ́ nǹkan tó ń sọ. Màmá gẹ́gẹ́ bí àwọn tí Ògún Òru máa ń ṣe àdáyàtọ̀ nínú Ògún Òru àti wárápá mọ̀ tàbí wọ́n tó ń pe kíní kan ní wákù. Àwọn tó mọ̀ Ògún Òru kò ṣòro mọ̀ wárápá náà ò ṣòro mọ̀. Bó o ní ṣe máa ń ṣe yẹn. Bó o ní ṣe máa ń ṣe Ògún Òru ò kì í gbọ́ bí tó bá ti ń pariwo yóò hàn gan ni. Wárápá wa ń kọ́. Wárápá máa gbọ́ ẹgbẹ́ lẹ̀ ní gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ ọmọ aráyò ní fàrùn tàwa lọ. Àṣẹ màmá àṣẹ. Bó o ní wákù ṣe wá máa ń ṣe yẹn màmá. Bó ṣe máa ń ṣe wọ́n òun náà ní ṣe ń ṣe wọ́n àwọn ò ní rí jàrùn. Àṣẹ màmá àṣẹ. Màmá. A fi yọ̀ wọ́n o torí ọmọ ń bà wọ wọn jẹ́. Wárápá ó máa mú ọpọlọ ọmọ mi ó máa mú wálẹ̀ tí ò ní mọ̀ gàkà mọ́ tí ó mọ̀ ṣe bí wèrè. Màmá ẹni tó bá tọ́jú wárápá gbọ́dọ̀ gbó. A kì ń wo wárápá ká gbowó a kì ń wo wèrè ká gbọ́ téèyàn bá wò ó irú ẹ̀ ó padà yà sọ́dọ̀ èèyàn ni. Téèyàn bá wo wárápá tó bá gbowó irú ẹ̀ ó padà yà sọ́dọ̀ èèyàn. Yóò padà yà sọ́dọ̀ èèyàn ni. Lọ́tọ̀ má lòun ò bí ọmọ rẹ̀ ó bí. Tẹ́ni náà bá lòun ò bí ọmọ rẹ̀ ó bí. Àwọn kan sọ pé tí èèyàn bá fẹ́ gbowó wárápá àwọn kò inú kùkú làwọn ò ti mọ ìjẹwò rẹ̀. Ò ní dààmú a kì ń wo wárápá ká gbowó. A jẹ́ pé tàbá rẹni tó ní wárápá tàbá gbowó sọ́dọ̀ tẹ̀ ní gbowó lọ́wọ́ rẹ̀. Mi ò ní gbà nǹkan kan. Bó ní bú ọlá bá ṣe ní kí n ṣe ni wọ́n ṣe ṣe. Bó ní bú ọlá bá ṣe sọ pé kẹ̀ ẹ́ ṣe bẹ́ẹ̀ ní ṣe ṣe. Màmá mo rí i pé oníṣẹ̀ṣe gidi ni. Mo rí i pé oníṣẹ̀ṣe gidi ni. Nínú ẹ̀ náà bèbè sí. Torí pé wọ́n bí yín sínú ẹ̀. Bẹ́ẹ̀ni. Òun ló fà á tẹ́ ẹ fi gbé ìṣẹ̀ṣe lárugẹ. Bẹ́ẹ̀ni. Torí pé aráwọn èèyàn tó jẹ́ pé wọ́n bí sínú ẹ̀ tó jẹ́ pé. Wọ́n bí mi sínú èmi náà lo inú kankan ṣùgbọ́n odidi ọmọ méjì náà gbà lọ́wọ́ mi ká tó sọ pé kí n padà. Ẹni pé ọmọ méjì náà gbà lọ́wọ́ yẹn. Bẹ́ẹ̀ni. Láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ ìṣẹ̀ṣe yìí ǹjẹ́ ẹ ti rò pé agbára tó ń bẹ lọ́wọ́ yín kò tó ẹ fẹ́ wá agbára sí? Inú ayé láyé wà o. A sì ń rìn náà ni. Ẹ sì ń rìn náà ni. Bẹ́ẹ̀ni. Màmá mo gbọ́ pé téèyàn bá gbéṣẹ́ kọjá lórí omi ìjà làwọn ṣoògùn fúnyàn ni àbí èèyàn gan ṣoògùn fúnra rẹ̀ ó wá fẹ́ gbé kọjá lórí omi wọ́n ní omi a máa baṣẹ́ jẹ́. Tó bá ti jẹ́ iṣẹ́ bí tó sì jẹ́ ọ̀tá pé olú omi tó wà nísàlẹ̀ odò kò fẹ́ èké yóò bàjẹ́. A jẹ́ pé téèyàn bá ṣiṣẹ́ nìsín. Ṣùgbọ́n táwọn omi bá pèsè iṣẹ́ fún yàn àwọ̀ bà lélẹ̀ kò síbi tó ti lè gbé dé wọ́n sì mọ̀ pé sí omi ló gbé kọjá iṣẹ́ ògùn lélẹ̀ iṣẹ́ ìpínlẹ̀ lélẹ̀. A jẹ́ pé omi ò dédé baṣẹ́ jẹ́. Omi ò dédé baṣẹ́ jẹ́ o. Torí pé ayé tá a wà yìí ọlọ́sùn ti pọ̀ tó jẹ́ fẹ́ẹ̀kì. Ọlọ́sùn pọ̀ o tó jẹ́ fẹ́ẹ̀kì. Bẹ́ẹ̀ sì ni pásítọ̀ fẹ́ẹ̀kì wà. Bẹ́ẹ̀ni. Àfáà fẹ́ẹ̀kì wà. Bẹ́ẹ̀ni. Babaláwo fẹ́ẹ̀kì wà. Tí wọ́n fi ṣiṣẹ́ sí rárá. Màmá báwo la ṣe lè dá ọlọ́sùn lóòótọ́ mọ̀? Sọ ọlọ́sùn èké wọ́n wà dáadáa àwọn tẹ́ ẹ bá ti rí ẹ̀rí tí wọ́n mọ̀ ṣàdúrà níbi oníṣọ̀pọ̀nà. Wọ́n mọ̀ ṣàdúrà ní ẹ fún wa ní náírà kẹ fún wa náírà méjì orí mọ̀kúdà mi padà sẹ́yìn. Màmá báwo la ṣe á fẹ́ dó lótìtọ́ mọ̀? Olótìtọ́ bẹ́ẹ̀ ṣe lé dó lótìtọ́ mọ̀ ní pé ẹ sọ pé kán mú yín lọlé kán lọ dá yín lóhùn. Kí wọ́n mú yín lọlé kán lọ dá yín lóhùn. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ni ò ní igbá débi àwo débi pé yóò ní gbá ajé wọ́n ní gbá ajé mo ní kórì mo ní ìyálóde. Ìyálóde. Bẹ́ẹ̀ni. Màmá kí ni òòṣà wo lẹ́tọ́ ń pè ní ìyálóde? Òòṣà ìyálóde òòṣà ni. Òòṣà tí ẹ pé tí ọmọdé bá sunkún lọ bẹ̀ báyìí orí ó sì dá lágbà. Orí ó dá. Orí ó dá lágbà. Yóò dá lágbà. Tí ọmọdé bá sunkún lọ bẹ̀ báyìí orí ó sì dá lágbà.
kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ láyé mi pé yóò ní nǹkan àgbà yóò ní nǹkan àgbà. ó yóò lọ bẹ̀ pé ẹlẹ́dàá mi ẹgbẹ́ mi ní ń wakọ̀ yìí mi náà fẹ́ ní orí ó sì dá bẹ́ẹ̀. ọ̀rọ̀ yín yé mi màmá. òòṣà ajé tá à ń pè ní gbà ajé ó ní pé ká lọ wúre níbi ọjọ́ Monday ni mo máa wúre níbi ajé mi tí mo sì léèyàn 2 mẹ́ta tó lè jẹ́rìí sí. màmá mo rí i pé ọdún Ògún là ń ṣe ń bí báyìí lónìí. ọdún Ògún là ń ṣe. mi ì dẹ̀ fẹ́ gba àkókò yín púpọ̀ torí pé gbogbo alájọ ń ṣe ọdún yìí. bẹ́ẹ̀ni. inú mi sì dùn pé mo ṣalábàápàdé yín. inú mi sì dùn pé mo ṣalábàápàdé yín àmọ́ mo sì ń bọ̀ láti wá bá yín nílé yìí. kò sí wàhálà. mo á fẹ́ kẹ́ bá mi ṣàdúrà fún gbogbo ọmọ Nàìjíríà àtèyí tó wà lókè òkun àtèyí tí ó jẹ́ pé Nàìjíríà náà wà fẹ́ kẹ́ bá ń ṣàdúrà fún gbogbo wọn. gbogbo ọmọ Nàìjíríà mo gbàdúrà fún yín ní agbára Oníbuọlá ẹ ní sìnrin o. àṣẹ màmá. ẹ ní sìjẹ. àṣẹ. ẹsẹ̀ yín ẹ ní fìrìn débi tí wọ́n ti pa yín. àṣẹ. ojú yín kò ní sìn débi tí wọ́n ti pa yín o. àṣẹ màmá. ẹ ní rogun ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ o. àṣẹ. gbogbo ọmọ adarí hun pátápátá ni mo gbàdúrà fún ẹ ní rogun àkóbá. àṣẹ. ẹ ní rogun àdàbá o. àṣẹ. ẹ jẹ́ ká máa ṣọ́ra ká yẹsẹ̀ ọwọ́ wa wò. màmá mo wá fẹ́ kẹ́ bá mi ṣàdúrà fún àwọn ọmọ Nàìjíríà tó ń bẹ lókè òkun pé kí wọ́n kéré òkò délé. ẹ kéré òkò délé gbogbo ọmọ Nàìjíríà tó ń bẹ lókè òkun ẹ kéré òkò délé o. ẹ ní rí palára o. gbogbo bíkíbi orí ìyá yín orí bàbá yín yóò sì débẹ̀ o. àtẹ bá ti wá dé ẹ ní dé bá ìsàn o. ẹ ní dé bá kú o. àní rùkú yín wálé o. wọn àní gbàgbé yín sọ̀hún o. Oníbuọlá ṣàánú yín omi ó ṣàánú yín o. olókun ó ṣàánú yín ọlọ́sàn ó ṣàánú yín lórí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ Ọlọ́run tó la yín. màmá ìbá ń dárúkọ yín fáwọn ará délẹ̀. èmi ni Omífúntọ́. màmá mi Omífúntọ́ ẹ ṣé màmá.